Ẹ káàbọ̀ sí ilé iṣẹ́ wa, Ọdẹ Òdùnbí. Níbikíbi tẹ́ ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi, etí tẹ́ ẹ fi ń gbọ́ mi kò ní di, ẹyẹ èèyàn mi bákan náà, ojú tẹ́ ẹ fi ń rí mi kò ní fọ́. Àwa la ó máa wá o, ẹ̀yin la ó máa bá, ikú báyìí kò ní wàá gbéṣe o. Ẹ̀yin èèyàn mi ó mà tún ti ṣẹlẹ̀ o, ẹ jáde kẹ́ ẹ wá gbọ́ ìròyìn tó tún ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìròyìn ayọ̀ ni, ṣùgbọ́n ìròyìn ìkìlọ̀ tún ni. Ìdí tí mo fi pè ní ìròyìn ayọ̀ ni wípé a dúpẹ́ pé ẹ̀mí ò bọ́ sí i. Ṣùgbọ́n ìròyìn ìkìlọ̀ tí mo tún fi pè ní wípé kó ní kálukú kó máa ṣọ́ra sí ohun gbogbo tàbí ohun gbogbo tí ó bá ń ṣe. Àwọn èèyàn kígbe bánu ni o. Àwọn end bad government protesters wọ́n pariwo, wọ́n ní ẹ gbà wá o. Àwọn DSS tún ti bẹ̀rẹ̀ iṣẹ́ ibi wọn. Ẹ̀yin ènìyàn mi, ṣé ẹ rí o? Ẹ rí pé ó ń bọ̀ àwọn ládẹ́dẹ̀. Àwọn DSS yìí wọ́n tún ti bẹ̀rẹ̀ iṣẹ́ ibi wọn o. Wọ́n tún ti bẹ̀rẹ̀ sí ní wu ìwà wèrè wọn again. Ẹ dákun ẹ gbà wá lọ́wọ́ DSS o. Ìjọba Tinubu, wọ́n tún ti gbé ìṣe wọn dé. Àbí? Ẹ̀yin ènìyàn mi, wọ́n ti gbé ìṣe wọn dé, wọ́n ti gbé ìwà wọn dé. Wọ́n tún ti gbé ìwà burúkú ọwọ́ wọn dé. Ìwà tó jẹ́ wípé wọ́n ti wù ú rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ẹ ò bá gbàgbé. Wọ́n ti wù ìwà rí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ìdí tí mo sọ pé wọ́n ti wù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni pé gbogbo nǹkan tí wọ́n ń ṣe nígbà tí olóyè Sunday Igboho ni o. Exactly bí wọ́n ṣe ṣe. Bí ó ṣe ṣẹlẹ̀ nígbà tí olóyè Sunday Adéyẹmọ Igboho ni o. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe sí ilé olóyè Sunday Igboho, ìyẹn ní ọjọ́ kìíní oṣù keje ní 2021 ni o. Wọ́n tún ti bẹ̀rẹ̀ irú ẹ̀ báyìí. Irú ẹ̀ ni wọ́n tún ti ṣe bẹ́ẹ̀ nísìnyí tó sì jẹ́ pé ó ti ṣe kíni, ó ti di wàhálà. Ẹ wá wo bí wọ́n ṣe ṣe. Wọ́n ṣe irú ìṣẹ̀lẹ̀ burúkú láabi yìí, wọ́n ṣe é ní òru mọ́jú ni o. Wọ́n ṣe ní dédé agogo 2 òru nílùú Àbújá ni o. Fún ọ̀kan lára àwọn tó ṣe agbátẹrù fún protest end bad government. Mo sọ fún yín, you think say na play? Ó ṣe jẹ́ pé àwọn èèyàn tó bá ti dìde láti gba èèyàn là báyìí, ó ṣe jẹ́ pé àwọn ni ìjọba máa ń takò. Ẹ má gbàgbé wípé wọ́n ti ṣe fún olóyè Adéyẹmọ Sunday Igboho tẹ́lẹ̀ rí, tí ó jẹ́ pé Ọlọ́run ló kó yọ. Náà wọ́n tún ti ṣe fún arákùnrin yìí náà, tí ó jẹ́ pé ní òru mọ́jú, dédé agogo 2 òru mọ́jú ni wọ́n lọ síbẹ̀. Ẹ̀yin àwọn DSS wọ́n lọ síbẹ̀ láti lọ ṣe ọṣẹ́ ni o. Wọ́n lọ síbẹ̀ láti lọ ṣiṣẹ́ fún ọ̀kan lára àwọn end bad government protester. Ìyẹn ìwọ́de eléyìí tí ó ń lọ ní Nàìjíríà, ọ̀kan lára wọn ni o tí ó ń ṣe agbátẹrù ẹ̀. Ṣé mọ̀ pé lẹ́yìn tí bàbá ti address, tó ti jáde, tó ti give speech, tí ó ti sọ̀rọ̀, still yet wọ́n sì tún gbé ìgbésẹ̀ míì lẹ́yìn láti lọ tún wu ìwà láabi kan. Wọ́n tún gbé ìgbésẹ̀ míì láti lọ wu ìwà tó jẹ́ pé kò ṣeé sọ. Ní òru mọ́jú ni o, ní òru mọ́jú ní dédé agogo 2 by 2 a.m. àwọn DSS wọ́n ti kógun lọ síbẹ̀, ìyẹn sí ilé arákùnrin yìí. Wọ́n lọ raid ilé yẹn ni o. Ilé arákùnrin yìí ni wọ́n lọ raid, tí wọ́n sì ná gan débi wípé wọn ò tún wá ná lásán. Wọ́n ná débi wípé wọ́n fi ṣe yẹ̀yẹ́. Bíi báwo ló fi ṣe? Wọ́n ná lójú ìyàwó ẹ̀ àti àwọn ọmọ ẹ̀. Ó ga o. Wọ́n fẹ́ nu ayé ẹ̀ bàjẹ́. Lọ́wọ́lọ́wọ́ báyìí bí a ṣe ń sọ̀rọ̀ yìí, arákùnrin yìí ó wà ní àtìmọ́lé àwọn DSS, ó wà ní custody àwọn DSS. Ṣé ìdí tá a fi ń pariwo pé Yorùbá nation la fẹ́? Ìdí tá a fi ń sọ léyìí kí ìwọ́de tó bẹ̀rẹ̀. A má gbàgbé pé ìgbà yẹn ni Máyégún ṣẹ̀ṣẹ̀ wá ń jáde tó wá ń sọ kótókótó, tó ń sọ rubbish lẹ́nu. But now sin, a ò ní gbọ́ ohùn ẹ̀ nítorí pé kí ni? Ó mọ̀ pé iṣẹ́ ọwọ́ àwọn bàbá àwọn tó rán òun iṣẹ́ ni. Wọ́n ò ní sọ yẹn o. Tó wá ń jáde, tó yẹ la ṣe ń sọ pé ọ̀rọ̀ protest ìjọba ò ní dá sí. Ìjọba wa tí a wà yìí, ó dájú ìjọba burúkú ni. Ìjọba tí a wà yìí, ìjọba tó jẹ́ wípé yes, wọn ò kọ̀ kílẹ̀ ṣú láì láàní. Wọ́n ready láti ba ilé ọlá jẹ́.
ìjọba tí a wà yìí ní ìjọba ọ̀dájú àti ìkà débi wípé wọ́n ti ń ṣiṣẹ́ láabi wọ́n ti ń fi ń hùwà tí ò bá ṣe bẹ́ẹ̀ ni báwo ni DSS ṣe máa lọ sí ilé èèyàn láti lọ arrest èèyàn lóru mọ́jú by 2 a.m. Ó ga o ẹ̀yin èèyàn mi by 2 a.m. ni wọ́n lọ sí ilé arákùnrin yìí tí wọ́n tún wá lọ arrest ẹ̀ wọ́n lù ú débi pé wọ́n tún ẹ̀ṣẹ̀ wá arrest ẹ̀ ṣé ẹ ti rí ìdí tá a fi ń pariwo pé Yorùbá nation wà láfẹ́ nìyẹn gbogbo ará ìlú wọ́n lọ lóru mọ́jú time tí gbogbo èèyàn ti sùn tó ti mọ̀ pé kò sẹ́ni tó máa disturb wọn time yẹn ni wọ́n wá fẹ́ lọ arrest èèyàn ẹ jọ̀ọ́ ẹ ń lọ ní òru mọ́jú láti lọ arrest èèyàn kí ló dé tí ẹ ò lè fi ọ̀sán rìn tí wọn ò lè arrest ènìyàn ní ọ̀sán tó ṣe jẹ́ wípé òru mọ́jú ni wọ́n wá arrest ẹ̀ yes na let's look it kí ló dé tí wọn ò lè arrest ènìyàn ní ọ̀sán tó jẹ́ pé òru mọ́jú ni ó ga o àmọ́ over ní ẹni tá ń tán náà yìí ẹni tó jẹ́ pé human rights activist ni so kí lè arrest ẹ̀ fún tí ò bá ń ṣe wípé màgòmágó wà ń díẹ̀ tí ò bá ń ṣe wípé nǹkan míì wà ń bẹ̀ òun ló ṣe dàbí wípé wọ́n lọ síbẹ̀ láti lọ arrest ẹni yìí ẹ̀yin ènìyàn mi ṣe rí ìdí tá a fi ń pariwo pé Yorùbá nation ló lè ṣe ṣe rí ìdí tá a fi ń pariwo pé Yorùbá la fẹ́ torí pé ìran ilẹ̀ Yorùbá òmìnira wa ló jẹ wá lógún ìran ilẹ̀ Yorùbá òmìnira wa ló ṣe kókó ìdí nìyí tá a fi ń pariwo fún yín pé òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún nítorí tí ò bá ṣe bẹ́ẹ̀ ni bó ṣe fẹ́ máa pa iná ògo àwọn tó bá ń tàn nìyẹn tí ò bá ṣe pọ́ lọ́hùn tó kó olóyè Sunday Adéyẹmọ Ìgbòho tó kó wọn yọ lọ́wọ́ ibi torí pé Ọlọ́run ti pèsè wọn sílẹ̀ láti gba ìran ilẹ̀ Yorùbá lọ́wọ́ oko ẹrú Fúlàní tí ò bá ṣe bẹ́ẹ̀ ni wọ́n á máa tún ti pa bàbá ṣùgbọ́n Ọlọ́run tí ò gbà fún wọn ni ẹ tún wo ohun tó ṣe fún arákùnrin náà yìí báyìí wọ́n tún mú òun náà wọ́n tún lù ú ẹ̀yin ènìyàn mi ẹ jẹ́ kí àtẹ̀jíṣẹ́ yìí lọ viral ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé Yorùbá nation la fẹ́ ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé Yorùbá nation ló lè ṣe yes as far as this country is concerned na Yorùbá nation we want òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún òmìnira ilẹ̀ Yorùbá òun ló ṣe kókó fún wa òun la ṣe ń pariwo fún yín pé Yorùbá nation náà ni tó ẹ̀yin ènìyàn mi sí ẹ subscribe ẹ like ẹ̀yin màmí ẹ̀yin bàbá mi ẹ like ẹ follow ẹ share tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè ẹ bá wa tẹ̀ ẹ́ sójú ẹ̀ ẹ jẹ́ kí àwọn ènìyàn mọ̀ pé Yorùbá nation ló lè ṣe no retreat no surrender yes as far as this country dey concerned na Yorùbá nation we want òmìnira ilẹ̀ wa ló jẹ wá lógún à ń fi àsìkò yìí ṣèdágbére nítorí pé àgbẹ̀ oníroko títí kó gbàgbé ilé la fi ń sọ fún yín pé ó dàbọ̀.